Tajudeen Ẹgbẹ́lání tí Ayinla Ọmọwura Alhaji tó kì pé Tájù bàbá Kàbírà tí mo jẹ́ kan náà ọmọ ẹgbẹ́. Ọmọ Abẹ́òkúta ni mí ní ìpínlẹ̀ Ògùn. Mo lọ sí Ahmadiyya Primary School ní Òtèrè Adépégbà, ó jẹ́ Ọ̀dẹ́dá local government. Nígbà tí mo kúrò ń bẹ̀, mo proceed sí Nawarudin Secondary Modern School tó wà ní Sabo. From there mo tún wá padà sí Methodist Boys Secondary Modern School tó wà ní Ashiro. Now tí wọ́n sọ di Ẹ̀gbá High School nísìn. Mo kọ́ ṣe bí clerical work gẹ́gẹ́ bí ká bá èèyàn ṣiṣẹ́, ká bá wọn ìbò ṣiṣẹ́. Mo enroll ní under Carpenter Alberto 82 Okesimo Street Lẹ́kọ̀ọ́. So from there bá a ṣe ń bá àwọn contractor ṣiṣẹ́, ibẹ̀ ni mo ti gain pé ká máa wà mọ́tò, ká mọ̀ mọ́tò wà. So bí gẹ́gẹ́ bí family affairs, so jẹ́ pé èmi nìkan ni mo jẹ́ ọkùnrin nínú àwọn ọmọ dáàdì nígbà yẹn. So ó jẹ́ kí n rìnṣà inú iṣẹ́ yẹn nígbà tá à ń ṣe Nigerian paper mill ní Basita níjẹ̀bà. So mo padà wá sí Abẹ́òkúta, mo wá bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ mọ́tò tí mò ń wá mọ́tò gbà yẹn. Ìbáṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti Alhaji Ayinla Ọmọwura tí wọ́n ti dolóògbé nísìn? Allahu Akbar. Gbogbo ibi tó bá wà báyìí k'Ọlọ́run máa bá wa kẹ́, k'Ọlọ́run máa bá wa gbàdúrà ẹ̀. Ilé tó fi sílẹ̀ k'Ọlọ́run má jẹ́ kí ilé náà bàjẹ́. Àwọn ọmọ ẹgbẹ́ tá a ṣiṣẹ́ kù, tá a sì jọ dáhùn mi báyìí, kí Ọlọ́run bá kó jẹ́ kẹ́mi wá gùn. Tí èèyàn bá tó ń pàdé, Ọlọ́run jẹ́ ká tún ṣe pàdé. Àjọṣe wa dán mọ́ pọ̀ nítorí pé ó kó èèyàn mọ́ra, kò ń bá èèyàn sí bí àbòsí, ó sì nífẹ̀ẹ́ èèyàn. Gbogbo táìmù tí a jọ wà pẹ̀lú ẹ̀, gbogbo ọjọ́ Sunday báyìí òun ló máa fìdí wa, òun ló máa ra oúnjẹ tá máa jẹ. Tá bá ti jáde meeting báyìí ló yẹ ká lọ ni. Tẹ́ ẹ bá mú dání bẹ́ẹ̀ máa ná meeting báyìí irọ́ ni o, òun ló máa ná gbowó yẹn. A jẹ àmú bó ṣe máa kó àkiri nìyẹn. Ẹ jọ̀ọ́, báwo ni ẹ̀yin àti Alhaji Ayinla Ọmọwura ṣe pàdé? Báwo lẹ ṣe mọ́ra gangan? Ẹ ṣe, mo ní bọ́ọ̀lù kan gbà yẹn, ó jẹ́ brother ló jẹ́ fún mi. Ọ̀dọ̀ wọn ni ilé dádì wọn ni mò ń gbé gbà yẹn ní Kúgbà. So àwọn wọ́n máa ń lọ sóde tiẹ̀ because èmi ò kà kún pé nǹkan tó máa rí báyìí ni. One day ni brother mi wá pè mí pé ó jẹ́ mọ̀ ẹ́ pé wọ́n fẹ́ dá ẹgbẹ́ kan lẹ̀ ní Kúgbà báyìí o, pé ẹgbẹ́ yẹn kò ní ẹ̀fẹ́ kí n wà nínú ẹgbẹ́ yẹn o. Ẹgbẹ́ yẹn pé Alhaji Ayinla Ọmọwura wà nínú ẹgbẹ́ yẹn. Yóò mo ti ń gbórúkọ ọgbẹ́ níyìn, àwọn ọmọ pé bóyá nǹkan báyìí ni ó ní kí n jẹ́ ká lọ bẹ̀. So gbàdá máa débẹ̀, Ayinla Ọmọwura ń jọ yẹn. So meeting kejì tó máa ṣe ni èmi náà rò mo wọlé síbẹ̀. So àwọn àyàn gbà yẹn, gbogbo àwọn tó ń gbọ́ pé Ayinla Ọmọwura wà nínú ẹgbẹ́ yìí o, wọ́n wọlé síbẹ̀ ni, wọ́n wọlé síbẹ̀ níta fi tó 37 láàrin oṣù mẹ́ta. Nítorí Alhaji Ayinla Ọmọwura wọ́n wà nínú ẹgbẹ́ ìfẹ́. Inú gbogbo wa àbáṣe trúpin nìyẹn, àwọn wọlé síbẹ̀. Láàrin oṣù mẹ́ta àwọn 37 members. Nínú volume 13 ìṣẹ̀lẹ̀ tó tó di wípé Alhaji Ayinla Ọmọwura bẹ̀rẹ̀ sí ní máa kí ẹgbẹ́ ìfẹ́ lódùn lọ. Wọ́n kọ́kọ́ sọ wípé mo ti kọ̀tá sílẹ̀ bí aṣọ tó gbó, ẹgbẹ́ ìfẹ́ lódùn ni máa bá lọ. Ẹ jọ̀ọ́, ẹgbẹ́ wo ni Alhaji Ayinla Ọmọwura ń ṣe tẹ́lẹ̀ tí wọ́n kọ̀ sílẹ̀ bí aṣọ tó gbó? Kí ló bí orin yẹn sà? Dispute lòdì láàrin wọn, ìjà lòdì láàrin wọn, because tí ó bá sí ìjà tòdì láàrin wọn, àwa náà rí bí close mọ́ Ayinla Ọmọwura. Tó dára ẹgbẹ́ yẹn pọ̀ gan-an, wọ́n pọ̀ gan-an, àwọn ní. Gbogbo ọmọ rí tó ń là wá lọ́lá. Onítúndínlọ́jọ́ àwọn ẹni bá mọ̀ wọ́n lòló nìyẹn bá gbé. Soredegbe trading store nítòkù tí wọ́n jọ ọmọ ẹgbẹ́ ilé sanmi. So ẹgbẹ́ yẹn pọ̀ gan-an, ó dẹ̀ níyì tó yẹ pé ẹgbẹ́ wọn yẹn tó wá fẹ́ ṣe anniversary báyìí ẹ wá gba tíkẹ́ẹ̀tì kan tó wù wọ́n ni. Ṣùgbọ́n nígbà tí dispute kan dé láàrin wọn, so bí wọ́n ṣe fọ́ sí mẹ́ta nìyẹn, ẹni máa gbèkó, ẹni tó bá gba Ìgboro Abẹ́òkúta ń bí, ẹlòmíì gba Ìjẹ̀bú nínú wọn. Ṣùgbọ́n bí n pé Ayinla Ọmọwura nǹkan kò lè fi àwọn tó jẹ́ bóyá tiwa yẹn kò lè fi wọ́n lẹ̀, pé ibi tí wọ́n bá ti gba nǹkan bẹ̀lẹ̀ náà máa gbà gẹ́gẹ́ bí àjọṣe tó wà láàrin wọn. So bóyá mi wá pè mí pé kí n jẹ́ kí èmi náà wà nínú ẹgbẹ́ yẹn, tí n bá ti wà ń bẹ̀ máa rí i pé ẹgbẹ́ tó dáa ní o, bí mi ṣe jọ ìwọ̀n nìyẹn. Tí ó bá sí ohun tó ṣẹlẹ̀ ní mi ò lè sí inú ẹgbẹ́ up till now. Ẹgbẹ́ mélòó ni ẹ̀yin àti Alhaji Ayinla Ọmọwura jọ ṣe?
ẹgbẹ́ kan ṣo ni ìfẹ́lódùn yẹn lè ń bá wọn ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ mi tí a mọ̀ pé gbogbo àti máa lọ bí yẹn onímọ́tò ra irú ẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ kan tá à ń ṣe ẹgbẹ́ ìfẹ́lódùn yẹn so òun lájọ bẹ̀rẹ̀ títí a fi kan fi ṣe anniversary gbogbo tá à ń jó tó bá ti jòyè lò wá bá wa jó títí mọ́ bàbá ẹgbẹ́ wa gbogbo èèyàn tá a kọ́ lọ ṣe nílùú so mo wà nù wọn gbà yẹn. ipò wo lẹ́yìn wà nínú ẹgbẹ́ náà sà. èmi ni akọ̀wé wọn. akọ̀wé ẹgbẹ́. èmi ni akọ̀wé ẹgbẹ́ ìfẹ́lódùn yẹn till today. Àlíájà Ayinla Ọmọwura ńkọ́. òun ló sin ẹgbẹ́ wa. òsì ẹgbẹ́. òun ló sin. nígbà tí a lọ sọ́dọ̀ bàbá wa múdà bàbá sàbúrì lọ́sẹ̀ tó kọjá a bi wọ́n lérè wípé ipò wo ló wà nínú ẹgbẹ́ ìfẹ́lódùn wọ́n ní sàgbọ́ ẹgbẹ́ ṣùgbọ́n sàgbọ́ ẹgbẹ́ yẹn kò yé àwa ọmọ òde ìsìn ǹjẹ́ lè bá wa yànnàná ẹ̀ sà. ṣé rí oyè yẹn akàkún pàtàkì nínú ẹgbẹ́ because ó wà nínú ẹgbẹ́ kan tó bá ẹnu òye pé ká pé bí floor member ló jẹ́ ṣùgbọ́n gbogbo àwọn tí àjọwà ní ẹgbẹ́ ńgbà yẹn gbogbo ara fún ní oyè so tí a máa ń fi pera wa tábà ti gbé Sàgó gẹ́gẹ́ bí olóyè because a máa ń rọrùn àwọn olóyè ńgbà yẹn Òsìn Ọ̀tún Balógun àwọn sóso bẹ́ẹ̀ bó ṣe lọ yẹn a máa ń fi wọ́n náà tá a bá lọ sóde tí àwọn olóyè bá ti jẹun àwọn olóyè tó ti gba oúnjẹ tó ti ṣe nǹkan tó ti jókòó àwa ọmọ ẹgbẹ́ àgbọ̀dọ̀ jókòó àfi mi náà fún paris yẹn tí n bá ti débẹ̀ gan èmi ni máa rèǹjì pé ibi báyìí dá ibi báyìí ṣe gẹ́gẹ́ bí sẹ́kítírì wọn èmi ni máa mójútó. ẹ ṣe gidi gan ẹ jọ kí wàá ní ojúṣe Sàgó ẹgbẹ́ gangan nínú ẹgbẹ́ ìfẹ́lódùn sà. ojú Sàgó ẹgbẹ́ ni pé tí a bá ti lọ sóde báyìí Sàgó ẹgbẹ́ gbọ́dọ̀ rí pé ẹsẹ̀ ọmọ ẹgbẹ́ pé aṣọ wọn dé gbọ́dọ̀ dọ́gba nítorí àwọn wọṣọ káṣọ lọ òde pé ìkọ́ wọ àǹkárá ìkọ́ wọ gíní ìkọ́ wọ no tí ó bá ti dàgbà pé kò bá ṣeré dé inú ẹgbẹ́ tí Sàgó bá sọ pé eléyìí ò bá ẹgbẹ́ mu tàbí ẹ̀kún tàbí kò aṣọ ìdọ̀tí Sàgó ẹgbẹ́ tó bá ti pọ́ǹtì ẹ̀ báyìí a máa fáìn ẹ̀ ní a máa lé kúrò nínú ẹgbẹ́ ni. ẹ ṣe gidi gan ẹ jọ àwọn nǹkan wo ni ẹ máa ń ṣe nínú ẹgbẹ́ ńgbà náà tẹ́ fi kó ẹgbẹ́ jọ sà. ẹ ṣe a máa ń dá owó gẹ́gẹ́ bí ìjọ kẹjọ báyìí a máa ń contribute bí 20 naira 50 naira ìlú ká kò bá nítorí pé anytime a máa ń raṣọ bí ìgbà mẹ́ta láàrin ọdún àwọn ènìyàn fẹ́ ká pé a fẹ́ ra aṣọ yìí o kẹ́mìkan bá rò ó dá ẹ bá ti lọ sí mítìnì yẹn báyìí o gbọ́dọ̀ dáwó àjọ yẹn àdáwó mínítì owó mínítì yẹn tábà ti dá báyìí ẹnìkan tó bá ìyàwó ẹ̀ bá bímọ tàbí ìyàwó ẹ̀ ń ṣe nǹkan kan báyìí lọ́gọ́ wọn tàbí òun ló fẹ́ ṣe nǹkan ní owó yẹn la máa kọ́ gbé fún un tá máa kọ́ fi ràn lọ́wọ́ ká tó lọ sóde yẹn. gbogbo àtẹ̀ ń sọ ìyẹn máa ti tọ́mọ ọdún mélòó ń gbà náà lọ́hùn tẹ́ ń ṣẹgbẹ́ ìfẹ́lódùn sà. gbogbo táàmì yẹn wọ́n ṣe wà between 40 to 45 years nígbà yẹn. iṣẹ́ wo lẹ̀ ń ṣe lásìkò gbà yẹn sà. iṣẹ́ mọ́tò náà mo ń ṣe up till now. so iṣẹ́ mọ́tò náà lẹ̀ ṣì ń ṣe títí sí. òun ló ṣe ń ṣe títí ẹkú bàjẹ́ rẹ ni ẹkú làwọn mọ́tò mi ń ta iṣẹ́ mọ́tò náà mo ń ṣe. ẹ ṣe gidi gan ẹjọ irú èèyàn wo gan ni Àlíájà Ayinla Ọmọwura jẹ́ ipa wo ni wọ́n máa ń kó nínú ẹgbẹ́ nígbà náà lọ. La ilaha illallah àkàndé èèyàn kan báyìí lọ́hùn dáa tó ní ẹ̀bùn púpọ̀ tó sì ní ọpọlọ ohun tó wá máa ṣẹlẹ̀ ní ọdún tó ń bọ̀ Ayinla Ọmọwura akọlórin lẹ́nì ọdún tó sì ń bọ̀ ní akọlórin lẹ́nì bó dẹ̀ ṣe yú ẹ̀gbọ́n ló máa rí láì pé ó sì wà láyé ni ọ̀rọ̀ ẹ̀ bí ọ̀rọ̀ bíi níìsì ni yẹ́bọ̀ ká lè ṣe ká má gbọ́ ní ìṣòro ojúmọ́ kò lè ṣe láàrin oṣù mẹ́ta tí nǹkan tó bá ń ṣẹlẹ̀ báyìí á ṣe fèsì àjáde tí ó sì ní fi kan pè kan tó lè yẹ bó ṣe rí nìyẹn. èèyàn gidi ni kọ́lọ́mbà kẹ́ńbi tó wà àti ilé ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ kọ́lọ́mbà dà nǹkan wọlú. ti àwọn nǹkan wo ló ṣẹlẹ̀ lójú yín nígbà náà lọ nípa Àlíájà Ayinla Ọmọwura tí ẹ lè sọ fún wa bóyá ta lè fi kọ́gbọ́n ni o àbí tó jẹ́ kàyéfì nígbà náà lọ. ohun tó mìíràn rèé sì ni pé àwọn ọmọ